شيخنا الله أبو دالبا ويا مريسي لالي يا مطول يا راسي كل هاتيا الله بابو ستيلي دا الكريم برزقي دونتي يا الله الله يا ربي بالمصطفى بالغ ما قصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله. ẹ̀dá kásìkí wọn ni o. aláṣeyọrí ẹ̀dá kásìkí wọn ni. nítorí ọ̀pọ̀ ló ṣiṣẹ́ lábọ̀ tí ò lè ṣe tán. ẹ̀dá lọ̀rọ̀ tí ń dùn o. má jẹ́ ń ṣàṣetì mò ń bẹ Ọlọ́run má jẹ́ ń ṣàṣetì mò ń bẹ Ọlọ́run má jẹ́ ń ṣàṣetì mò ń bẹ Ọlọ́run nítorí pé àjìyà Ṣúkúrátù náà ni àkọ́bí ayé lóyún alájàsẹ́ iná ọ̀bùn kí skin dúdú wò ìbámu jẹ́ ní kẹ́yìn oore a ò ní fẹ́ iṣẹ́ àṣemọ́ lọ́la a ò ní iṣẹ́ ńlá mọ́mọ́ ní ọwọ́ àdúrà mi tí mo tẹ máa jẹ́ káwọn náà ló fi fo wàhálà náà bí Muhammadu wàhálà Kùránì ọ̀rọ̀ Ọlọ́run ọwọ́ àdúrà mi tí mo tẹ máa jẹ́ káwọn náà ló fi fo wàhálà náà bí Muhammadu wàlá Kùránì ọ̀rọ̀ Olúwa. Yá Fàtáwù tó ní kọ́kọ́rọ́. Yá Fàtáwù tó ní kọ́kọ́rọ́. Yá Aláwù tó nílé ayé. Yá Aláwù tó nílé ayé. Bá mi ṣílẹ̀kùn ayé mi. Bá wa ṣílẹ̀kùn ayé àwa. Sọ́kọ́ ṣílẹ̀kùn ayé àwa. Bá wa ṣílẹ̀kùn ayé àwa. Dàtọ̀ káwa tó lóyún. Káwa tó dàtọ̀ káwa tó lóyún. Ṣebí wọn lọ́hùn ló wà lẹ́yìn wa. Ṣebí wọn lọ́hùn ló wà lẹ́yìn wa. Níbi òsì wá dé mọ́ padà níbẹ̀ káwọn alábòsí má sọ pé ṣótàn. Níbi òsì wá dé mọ́ padà níbẹ̀ káwọn ẹlẹ́ni ní má sọ pé ṣótàn. Ọwọ́ àdúrà wa tí a tẹ́. Má jẹ́ ká náà ló fi fò wàlá náà bí Muhammadu wàlá Kùránì ọ̀rọ̀ Olúwa. gbogbo fíbà pátápátá sọ pé dọ́là lówó tí mo fẹ́. dọ́là lówó tí mo fẹ́. dọ́là lówó tí mo fẹ́. sọ pé báńsítàlì bá mi láwọ̀ mu. báńsítàlì bá mi láwọ̀ mu. ìrò bá mi lẹ́jẹ̀ mu. ìrò bá mi lẹ́jẹ̀ mu. Abídẹ́mi tẹ̀tẹ̀ náírà fàfà fún náírà kò mí àwa bìgbà owó ńlá mo fẹ́. tẹ̀tẹ̀ náírà fàfà fún náírà kò mí àwa bìgbà owó ńlá ló fẹ́. Skin dúdú sọ pé kò ní ṣòro fún ẹ o. kò ní ṣòro fún ẹ. kò ní ṣòro fún wa. kò ní ṣòro fún wa. ohun ẹgbẹ́ wa ṣe nírọ̀rùn kò ní ṣòro fún wa. kò ní ṣòro fún mi kò ní ṣòro fún wa. ohun ẹgbẹ́ wa ṣe nírọ̀rùn kò ní ṣòro fún mi. billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi wassalatu wassalamu ala rasulillahi ibn abdillah wa ala alihi wa ashabi ahlillah. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم أفي النبي محمد أفي كبابا الثقافي فوحيي
ذلك الواعظ الأجل الأديب العريب والشيخ الطبيب والمفكر حلبيبا والسماعة الشيخ العلام الفهام الواعظ الحكيم العليم الحليم الفهيم الشيخ الأديب العريب النجيب هو السماحة الشيخ أذكر اسمه بغاية تواضع وبجلال فضيلة الشيخ عبد الفتاح محمد راجي الثقافي Ọlọ́run jẹ́ ara wọn bàbá wa pẹ́ bàbá ẹ̀ ní bínú sí orin kékeré yìí hamudan wa shukran li rabbi zu izzatin bi zimami salatuhu wa salamu lil mustafa zul marami ahlan bikum summa sahlan mahlan bikum bil qiyami famarhaban ya hadibun fil hilmi bal fi nizami يا شيخنا ذا الزكاء عبد الفتاح الإمام فأنت نور الظلام للناس بل للأنام في الوعظ أنت أمير وفي العقيدة سلامي ثقافنا ذو الفصاحة في العلم هاي في الكلام يا ربنا يا إلهي صن شيخنا من درامي وفزه من كل شر وحاسد من سقام وقاية الله دوما لشيخنا ذو التمام في العلم أنت مهير وفي الشريعة إمامي كذلك وأيدي ترى تقودنا بالزمام يا ربي متت حياة الثقاف أهل النظام بالعافية السعادة سنيو لنا في المنام رضوان ربي دواما لمرشدي والأمام وذاك الشيخ الإلهي مديرنا ذو الوئام صلي وسلم إلهي على حبيب الإمام محمد مصطفى الهادي وخير الأنام وآله أجمعين وأصحابه آل كرام فأهلا بحضوركم سهلا بدخولكم ومرحبا بجلوسكم Ọlọ́run jẹ́ àríbàbà wa sàkọ́ fípẹ́ wọlá nàbọ̀wá Muhammad. aisuma kunta wa muribil jihadi wala takashashi wallahi min qasi wa min dani innal jihada la kizamu wa afdoluha kalamu akili zijai wa sultani aya ila alwara wa ya rafi alula ihfasilana shegana abudale bata izale ola Allah 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 ya ila liwara ama sọ pé Allah wa ya Rabbi aliola Allah ihfasilana shegana Allah abudale bata izale Allah wa ya mujiba du'ai wa ya karimal ata Allah akrimu lana shaykhana abdal bata izanada Allah 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 ya ila alwara Allah wa ya Rabbi alula Allah na shaykhana Allahumma salli على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين يا الله موكي ماما wa GM ní Bond FM níbí in place of Mrs.
Wúràọlá Adégòkè ìyá dáadáa onínúure olóríire méjèèjì tó bá papọ̀ fún yàn ni ó máa ń rí báyìí. Ẹlòmíì lè ní inú re tí ò ní oríire. Ẹni tó bá nínú re tí ò bá lóríire yóò ṣiṣẹ́ kú ni ayé ò ní fi sẹ́yìn. Ẹni tó bá ní oríire tí ò bá ní inú re Olúwa ó kó àwọn èèyàn gidi tí inú burúkú ni ó fi tú wọn ká. Ọlọ́run wa bùn màmá wa ní méjèèjì. Olúwa mi kò ní padà lẹ́yìn yín o. Àmín. Àgbéga Olúwa máa bá wa ṣe fún yín síwájú. Mo kí chief imam wa tí wọ́n tún jẹ́ deputy fún màmá. Olúwa tó fi yín kalẹ̀ síbẹ̀ àpadà sí aburú kò ní tọ́ sí yín. Fimbam Lagos State chapter mo kí gbogbo yín. Ìyá wa tí Ọlọ́run fi ṣe chairman Alhaja wa Zainab Tokunbo Olúrìndé àwa pẹran súná yẹn lẹ́yìn àwẹ̀ àbí. Wọ́n ti ṣàdéhùn bẹ́ẹ̀. Tí àwọn ẹran tá a dẹ̀ máa pa yóò fẹ́ torí sí méje àá pa gàdàǹgbò. Ọlọ́run kó mọ́sá bá wa dúró tì yín. Àmín. Ọba tó ṣe yín ní aṣíwájú rere Ọlọ́run má jẹ́ ẹ wó. Àmín. Olúwa má jẹ́ ẹ ṣubú. Àmín. Ọlá ànábì wa Muhammad mo kí yín. All executive mo kí yín. Gbogbo àwọn elders mo kí yín. Gbogbo àwọn members mo kí yín. Fimbas national body mo kí yín o. Ọlọ́run kó mọ́sá bá wa kí gbogbo yín gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ bá wa jókòó gbọ́ Ramadan lecture ní Bond FM fún àwọn Vimbam. Ọlọ́run mọ́sá ṣe gbogbo wa ní olóríire. Àmín. Jẹ́ kó ríire náà kó bá wa kalẹ̀. Àmín. Àwọn tí wọ́n ti wá bẹ̀rẹ̀ ètò yìí tí wọ́n ti kọjá sọ́dọ̀ Ọlọ́run a kí àwọn náà sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run kó bá ṣàlékún kẹ́ fún wọn. Àmín. Nínú wọn ni Gbénga Adébóyè tí gbogbo ayé mọ̀ sí Alhaji Pastor Olúwo. Ọlọ́run kó bá wa dẹ ilẹ̀ fún wọn. Tọ́ba Ọ̀pálẹ́yẹ tí wọ́n jẹ́ láti Abẹ́òkúta. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Ọpẹ́yẹmí Fájẹ́mi lẹ́yìn. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Ọlábísí Àkànbí Akéwì Tọ̀mí Jẹ́jẹ́. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Àmín. Lẹ́yìn náà ni Túndé Ọlá Àbígbẹ̀yìn Olódùmarè. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Àmín. Ọlálọ́mí Èjìrẹ́. Ọlọ́run kó bá wa dẹlẹ̀ fún wọn. Gbogbo àwọn tí wọ́n ti jọ ṣiṣẹ́ tí wọ́n kọjá lọ nìyẹn. Tí àwọn náà bá wà láyé ó di dandan ká mẹ́sàn wọn. Tí wọn ò bá sí láyé mọ́ kò yẹ ká gbàgbé wọn nítorí iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ṣe kalẹ̀. Mo wá kí brothers and sisters in Islam, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwa fún mi ní topic wọ́n ní the power of tongue. Power of tongue, agbára tí ń bẹ fún ahọ́n. Lakadisa alitun anze una ajib. Nǹkan ńlá lẹ béèrè nítorí ahọ́n. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. nígbà tí àwọn sàbẹ̀ wà níwájú rẹ̀ ó wá fọwọ́ mú ahọ́n báyìí. Ó ní kí gbogbo wọn ó di ahọ́n wọn mú. Ìkan nínú àwọn sàhábà rẹ̀ ó wá ń bi ànábì léèrè wípé mo gbọ́tùmọ̀ ń tọ́ sọ ṣé wọn ó kú èrè ìwà lérí ntọ́bàtà hàn jáde ni. Ànábì wá ní sakalatika umuka ìyá rẹ̀ fabẹ́ jóná. Ṣé wọ́n mọ̀ wípé orí burúkú sánmà ni wọ́n so kọ́, oríire sánmà ni wọ́n so kọ́,
kò wá sí gọ́gọ̀ tó lè débẹ̀ tó lè ka orí burúkú ahọ́n ní ka oríire ahọ́n náà ní ọ̀ka nítorí náà kólúkálukú sọ ahọ́n rẹ̀ ntí ó bá sọ kó tó di wípé yọ sọ kóró dáadáa àfààní wà á fasiliza nàkàlà takú lúwa tubutile. wà á fasiliza nàkàlà takú lúwa tubutile. inna libala amuwakalun bilimantiqi. inna libala amuwakalun bilimantiqi. وفاسلسانك لا تقول فتبتلي إن البلاء موكل بالموتك. àfààní wa fasilisanaka sọ ahọ́n rẹ̀ mọ̀ntó bá fi sọ látàkù ló fàtàbùtìlẹ̀ kọ́ máa di pé ọ sọ̀rọ̀ tán áńkọ́ọ̀pù ni wọ́n kò sí ọ lọ́wọ́. Áńkọ́ọ̀pù yẹn wá póríṣiríṣi áńkọ́ọ̀pù tìjọba ń bẹ àwọn kan ń bẹ tọ́lọ́run ọba tó kójọba lé lọ́wọ́ ní kọ̀rọ̀ tọ́jẹ́ yìí pé àwọn ò ní yọjú bí ọlọ́pàá inú yàrá wọn ni wọ́n ti rán áńkọ́ọ̀pù sí ọ. Nítorí náà sọ́ńtọ́ sọ ẹlòmíì ọ̀rọ̀ lọ́sọ tí wọ́n fi rán àárẹ̀ sí tí ó sì jáde nínú àárẹ̀ yẹn tó fi jáde láyé. wà á fasiliza nàkàlà takulu fatubutale. ọ̀rọ̀ lọ́kọ ìyàwó kan sọ tó fi sí èrè wọnú ọjà láìsí yí pọ́pọ́lọ́ rẹ̀ yìí ó yí àwọn obìnrin tẹ̀ ń wò yìí àfi kéèyàn ṣọ́ra lọ́dọ̀ wọn ìyàwó tó o bá ní má sọ̀rọ̀ jẹnu ẹ lọ torí pé ìwọ ni. nígbà tí àáfàá kan ó rí àwọn méjì kan tọkọtaya tí wọ́n ń jà wọ́n wá ń jà làáfàá bá ní kí ló tiẹ̀ ń sọkùnrin yìí báyìí jojúmọ́ kọ́ máa bóbìnrin jà ìyàwó tiẹ̀ ń wá ń sọ fún un wípé ó ṣe sùúrù ìyàwó ẹ̀ ní ń fòrò ẹ̀ bẹ́ẹ̀ tí ó lóhùn lóbìnrin kan máa wá fòrò no kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ gbólóhùn tó sọ náà nù o àwọn ìyá wa tẹ̀ ń dẹ̀ ń wò yìí béèyàn bá ṣẹ̀wọ̀n lọ́dún yìí wọ́n fi ọjà ọbẹ̀ lọ́dún tí ń bọ̀ ẹ̀yin kọ́ o gm tọ́rẹ́ yìí sobìnrin. wà á fasilisanaka látàkùlù fatubutale. àfáà ti sọ pé obìnrin ò lè jóun ó ṣe èrè lọ́dún yìí ìyàwó rẹ̀ ti mú mọ́wọ́ pé bọ́yá ó ti kéwú débẹ̀ bóyá ó ṣàdúrà débẹ̀ bóyá ó so oògùn débẹ̀ nígbà tí ó di ọdún tí ń bọ̀ látẹ̀sí ẹ gbọ́ sí irú ọ̀rọ̀ yẹn sí yẹn tún lè rántí pé òun sọ̀rọ̀ kan látẹ̀sí ìyàwó rẹ̀ wá rántí pé ẹ mà gbọ́ àáfàá wa mà sọ pé obìnrin ò lè jóun ó ṣe èrè ẹ jẹ́ ń ṣèdánwò fún un náà bóyá yóò tiẹ̀ páàsì ká lè mọ irú ẹ̀ ń tá a jókòó tì bẹ́ẹ̀ ni ó wá wo táìmù wo ló lè fẹ́ẹ̀lì ẹ̀sáàmù yẹn táìmù tí tóun lè gbé ẹ̀sáàmù yìí síwájú tó rọ́ yẹ kó fẹ́ẹ̀lì ni torí tó bá fẹ́ẹ̀lì ló máa àchífù nǹkan tóun ń fẹ́ ó wá wo táìmù tí àáfàá broke ló bá súnmọ́ gbogbo ọjọ́ tóbìnrin bá ń béèrè nǹkan tó dáa lọ́wọ́ ọkùnrin kórí ọkùnrin yẹn ó pé kọ́mọ̀ pé wọ́n fẹ́ ṣèdánwò fóun ní o torí pé àfún wọn ní iṣẹ́ rẹ̀ látàárọ̀ dilẹ̀ sú kí obìnrin wọn wá ṣiṣẹ́ rẹ̀ látàárọ̀ tó bá gbóúnjẹ àárọ̀ fún wọn tó ṣe déédéé àkókò títọ̀sán ṣe déédéé àkókò títí alẹ́ náà ṣe déédéé àkókò fura poison bẹ́ẹ̀ ń bi ìtalẹ́ ẹ̀ sí ń lé mọ́ are you sleeping? Are you following me? níyàwó àfa bá ń béèrè pé àfa wa ńgbà tí ẹ wá búrókù báyìí ẹ gbàgbé àdúrà tẹ́ ẹ máa ṣe tó ní àwẹ̀ biribiri inú ni àfa ní ọ̀kárí ayáre ń bẹ̀rẹ̀ lónìí náà ní í sì bẹ̀rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ àwẹ̀ biribiri ẹ̀yin náà mọ̀ bíi tí séèyàn ẹni tó bá parí tó ní jẹ nǹkan kan fúnjọ́ mẹ́ta àbíjọ́ méje ní gbàngbàwẹ̀ ó wá dijọ́ kẹta tí ó sinú ìyàwó bá dé àfa wa kí lẹ́ẹ̀ fi sínú rí àfa ní kò sówó kankan lọ́wọ́ mi ó ní ẹ̀ má wọ́rí tóbìnrin bá ti ní ọmọ wọ́rí gan àkókò yẹn kọ́ wọ́rí ni o
ẹ má wọ́ọ̀rì wọ́n fẹ́ dáṣẹ̀rí àfọ́ ni ó ní ẹ má wọ́ọ̀rì mo sì ní change kan tí mo lè fi ṣe bẹ̀ lọ́wọ́ ṣé kí n bá yín gúnyán kí n ro ọbẹ̀ ẹ̀fọ́ sí i kí n wá fèdè sí i àfa lọ kárí ayáre ó ní ṣe tí ìyẹn ọba ní ń lọ torí ìjẹtalẹ̀ tí ń gbàwẹ̀ kí n ṣe ọbẹ̀ náà pẹ̀lẹ́kù sí àfa lọ kárí ètò bá lọ nù méjèèjì bẹ́ẹ̀ là àfa rí dákúkú olójú gm. wà á fásitì sànàkà látẹ̀kùlù fatubutala. ẹ ṣọ́ra fáhán ẹ sì mọ wájú ẹni tẹ́ẹ̀tì sọ kọ́ máa kó ní sínú àjàgà níyàwó bá ní ọkọ wa rí tí ìyàwó ń gúnyán sẹ́ẹ̀mọ̀ pọ́kàn ó ti balẹ̀ orí tọ́rọ̀ èdè wọlé orí tọ́ra kàn sí ẹ̀fọ́ ń ṣe oúnjẹ ó ṣe oúnjẹ ìtàn ló bá pẹ́ díẹ̀ ó tó káàfà òsínú déédéé tí wọ́n ànábì sì sọ ni pé àjílíbìlì fitiri ẹni bá gbà àwẹ̀ tí ẹ bá kó oúnjẹ ẹlẹ̀ ẹ kọ́kọ́ sínú náà kẹ́ ẹ tó lọ kírun ìsájà àlè àṣà wálé ìsá fákídílé àṣà kọ́bílà lè sá ẹ jẹun náà torí pé kọ́ máa di pé ńgbà tẹ́ dorí irun àṣì àáwù gbàngbàmọ́là lẹ́ẹ̀mọ́ wá wí ẹ jẹun náà kẹ́ wá kírun àfáwọn arètí oúnjẹ sóúnjẹ yìí ò tí ì dé ni ìyàwó ni ẹ má bínú mo ń gúnyán lọ ni àwọn ọmọ ìtí mo ní wọ́n máa ṣe bẹ̀ wọ́n dà mí sí stóòfù ni ẹ wò sẹ́yìn mọ̀ pé ẹ ti bẹ̀rẹ̀ wáyé ẹ̀yin kọ́ gm ni ó ní wọ́n dà mí sí stóòfù ni ọ̀dẹ̀ ẹ lọ kírun náà ń gbà ẹ bá ẹ dé ẹ bò ń jẹ ẹ lẹ̀ àṣekó lè ba àrọ́gbọ́n tí ìdánwò tó fẹ́ ṣe fún àfáà ni bá àfáà ti lọ mọ́sálásí tá àfáà ń bọ̀ tẹ́ ẹ bá sì ti rí àfáà tí ń ti mọ́sálásí bọ̀ tó mú tẹ̀sùbá báyìí tí ń pè subhanallah ó jẹ́ ń bẹ́ lédi o. bẹ́ẹ̀ ni ìyàwó bá ti gún iyán ó sì mọ̀ pé ọkọ òun kì í wojú oúnjẹ òun tí fi kọ́ bọ̀ ó wá gún iyán sínú àwo kan ó sì mọ̀ pé ọkọ òun láìkí kí wọ́n bu ọbẹ̀ lé oúnjẹ lórí ó bu bẹ̀ lé ó bu òkèlè kan jẹ́ ń bẹ̀ ó gbé yẹn pamọ́ iyán gidi ó wá ya ìgbẹ́ gidi ó wá tún bu ẹ̀fọ́ lé ìyẹn ló wá gbé sórí stable fún ọkọ tó fẹ́ sínú láti jẹta ọkọ wa ń bọ̀ subhanallah akúkú ti sàlùwàlá mọ́sálásí bí ó ṣe sí oúnjẹ ọkọ ọ̀bọ̀ ha ẹlẹ́hà ó ní náà ìyẹn ló lóògùn fún mi ó ní ẹ yẹ̀ wò dáadáa ẹ fi run mú nígbà tí ó fi run mú ló bá di ìgbẹ́ ẹlẹ́hà ìgbẹ́ lélẹ́yìí ó ní bẹ́ẹ̀ ni àwọn ìyá láyà yín náà máa jẹ̀gbẹ́ bí wọ́n bá fẹ́ sínú èmi lẹ fẹ́ mọ̀ èmi lẹ ń parọ́ fún pé kò sówó lọ́wọ́ yín wọ́n máa mọ̀ ṣe fún yín ni bẹ́ẹ̀ lórí ọkọ bá gbóná ilé wọn ò sì jìnnà sí ilé ọkọ lọkọ bá tó lóhùn obìnrin ò lè jó wọn ya wèrè èmi ló gbégbé fún ọyà kadélé àná rẹ ni. La ilaha illallah. ẹ dákun kí ló bẹ̀rẹ̀ yẹn ẹ̀ ń sùn bẹ́ẹ̀ ni àwọn aráalé ọkọ náà ń pé kí ló dé aláàjì ó ní ẹ wò ẹlẹ́hà ló gbégbé fún mi láti jẹta mo ti ń gbà wẹ̀ ẹ wá lọ mú tẹ́ bá fẹ́ kí n pa sínú ilé wèrè ò tí ì sàn lára rẹ̀ oníṣàwọn ìyá wèrè òun lọ làwọn bá kúnra àyàn méjì kí wọn ó tó dé ìyàwó ti gbé ìgbẹ́ kúrò ńbẹ̀ ó ti gbé iyán síbẹ̀ ó tún ti wá mú ọ̀gẹ̀dẹ̀ yín ti ń dín ń wá ń kọrin pé má dín dòdò má gbé fọ́ọ̀kọ mi jẹ má dín dòdò má gbé fọ́ọ̀kọ mi jẹ ọkọ má bínú lórí ìkúnlẹ̀ mọ́ wà ó má dín dòdò má gbé fọ́ọ̀kọ mi. àwọn tí wọ́n tẹ̀lé máa ń sọ wípé ẹ̀ńtọ́ lẹ́yìnjọ́ ń jà ló ń kọrin fún ẹ̀yìn oníwèrè wo oníṣòwò lẹ́yìn ìgbẹ́ ṣé wèrè ti san lára rẹ̀ ẹ dáhùn ó sì sí èrè yẹn lọ grade by grade bẹ́ẹ̀ ni wọ́n bá àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n wọ́n bá dé ẹlẹ́hà ìtọ́kọ̀ rẹ̀ wí báyìí ni ó lóhùn àríkẹ́ ọ̀kímọ̀ ọlọ́fà mọ́jọ máa jíbọjọ́ gbogbo dára bí egbin lòun ó gbégbé fọkọ tòun ọlọ́run oníjó òun rí odò ó dì ọwọ́ ta mo ti bá ẹ̀wọ́ ọwọ́ ta lẹ̀ ti bá wọ́ àwọn ìyá láyà ayé lẹ̀ ẹ̀yin kọ́ ẹ̀ sí lé. ayakumullahu. kí ló dé tó fi gbégbé fọkọ rẹ olóhùn gbégbé fún ẹ wò wọ́n ti bu òkèlè kan bẹ́ẹ̀ ìyẹn mo gbé fún ọ làwọn ẹ̀gbọ́n bá rí pé àfa ìyẹn rè lóòótọ́ ojú ọwọ́ yín rè tẹ́ ẹ ti bòkèlè kan ẹ súnmọ́ bí kẹ́ ẹ wá wo
òun náà ló tún wá sọ pé mo mọ nǹkan tó ṣe wọ́n ìjẹta ni wọ́n ti ń gbà wẹ̀ oyin ló yẹ kí wọ́n fi sínú atatọ́ kọ́kọ́ kàn wọ́n láhán ló yí orí wọn La ilaha illallah. ẹ jẹ́ ń gbóyin wá kí wọ́n la ẹ bá mú wọn lọ́wọ́ ọ̀tún wọn ẹni wọ́n tẹ́wọ́ òsì ìyàwó bá tún pín oyin sí ní sọ́wọ́ òsì fábò ìtàdálì kàrọ́jù làfáà tí ń pariwo tẹ́lẹ̀ bá la oyin. ẹ lá oyin. ẹ lá oyin àwọn ànábàgbé ẹ lá oyin gbàtẹ́ bá sanákàlì burúkú ẹ̀ ní mọ̀ ẹ lá oyin tẹ́ la ọjà rẹ wọ́n bá mu lọ ní bá ń la oyin ara rẹ̀ bá lọ ló bá pé ńgbà táwọn yẹn lọ tán ẹlẹ́hà mí sí èrè ó ní mọ̀mọ́ bẹ́ẹ̀ àfa wa kí ló wá dé tó fi gbégbé fún mi ń jò lọ bẹ̀rẹ̀ dán ó lẹ́yìn lẹ sọ léṣe fúnbìnrin ò lè jẹ́ sí èrè ọ̀rọ̀ lọ́sọ látẹ̀sín tí wọ́n fi jó sí èrè lọ́dún yìí. wà á sì ní sànà kàlà àtẹkù lùbàtúbùtàlẹ̀. ìnálíbàlà muwakkalu bilimantiki. ọ̀rọ̀ a máa ba sẹ́ẹ̀rẹ̀ èèyàn jẹ́ èèyàn lè ṣiṣẹ́ rẹ̀ tí ó bá sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ọjọ́ kan kọ́lọ́hún sì bá sẹ́ẹ̀rẹ̀ jẹ́. ìsàkẹ́sùrà ní kálámù fàṣàkìtù nípa iná dínà yùbùsídù ní kálámù. iná dínà yùbùsídù ní kálámù. tọrọ mi bá ti fẹ́ pọ̀jù àfààní gbogbo aṣíwájú tó bá rí pọ́rọ̀ òun fẹ́ pọ̀jù kó yá sọ fún àwọn èèyàn kan pé bẹ́ẹ̀ bá rí pé mo fẹ́ sọ púpọ̀ ju ẹ dá mi lákẹ́ o torí ọ̀rọ̀ àmọ́ bá sẹ́ẹ̀rẹ̀ jẹ́ ntẹ̀yàn ti ṣe tọ́ da bí ọba sọ̀ra ó lè fa wàdà bàjẹ́ o ọ̀rọ̀ ó náà ní yá súnà kan sọ tọ́lọ́n fi ba gbogbo sẹ́ẹ̀rẹ́ 40 ọdún jẹ́ ẹni tí máa wẹ òkú nínú iṣẹ́ tọ́lọ́n ọba mi recognize ní kéèyàn wẹ òkú nínú Islam ẹni tó bá obìnrin ni wọ́n ní kó wẹ obìnrin kọkùnrin ó wẹ ọkùnrin obìnrin ọkùnrin ò gbọ́dọ̀ rí òhò ìyàwó oníyàwó ṣẹ̀rí abẹ́ ó gbé kalẹ̀ pé tó bá jẹ́ sí wípé obìnrin kan ló kú ọmọ rẹ̀ obìnrin ìníkọ̀wẹ́ tẹ́ ẹ̀ bá wá rọ̀mọ rẹ̀ obìnrin mọ́ ló tó ṣẹ̀ṣẹ̀ kan ọmọ rẹ̀ ọkùnrin pàtó wá di wípé kókúkú sí yẹn làwọn àáfàá kúkú wá ṣètò ẹ mú ìyá súná kọ́ máa ń wẹ àwọn òkú mùsùlùmí ẹ sì mú àwọn babaládání bàbá lè máa ń káwọn máa wẹ òkú ọkùnrin ẹ má kí a máa kábíyèsí ẹ jí wọn lọ jókòó àti ń sọ̀rọ̀ ọlọ́run tó ju gbogbo wa lọ. fàyínà dínà yubùsídù ní kálámù. ọ̀rọ̀ àmọ́ bàṣẹ́ rẹ jẹ́ ìyá yìí òkú wíwẹ̀ ó le gan nínú sáyẹ́nsì bí ọlọ́run ọba mi how Allah created us ó protect wa gan pàápàá jùlọ ètò dáwọ́ bòtá lè rí nínú yìí olúwa mi ṣiṣẹ́ rẹ̀ ní pípé he give us red blood corpuscle white blood corpuscle and the platelets àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ń bẹ nínú tí ń protect wa yìí red blood corpuscle oúnjẹ tá ń jẹ àwọn ni wọ́n mú ti ń di ẹ̀jẹ̀ nínú ẹ̀ iṣẹ́ tọ́lọ́run ọba ní kí wọ́n máa ṣe nìyẹn tá a bá rorú jù ṣe bí yẹn funfun la jẹ kí ló dé tí ẹ̀jẹ̀ wa ò di funfun ṣe bá mọ̀lá dúdú la jẹ kí ló dé táwọn ẹ̀jẹ̀ wa ò di dúdú ṣe bá sàrò yẹ́lò la jẹ kí ló dé tẹ́jẹ̀ wa ò di yẹ́lò iṣẹ́ red blood corpuscle ẹ́ńjìnì kan tọ́lọ́run ọba gbé sínú ara wa ohun tólúwa ní a máa ṣe tó ní ọmọ protect yẹn tiẹ̀ ṣùgbọ́n oúnjẹ yìí náà àwọn á lè jẹ kòkòrò orí fífọ́ mọ́ a lè jẹ kòkòrò onírúurú mọ́ a lè oxygen míì tí ọ̀dà káfa símú ó lè wà níbẹ̀ ọlọ́run wá fún wa ní white blood corpuscle àwọn sẹ́nu bíi sísọ́ọ̀sì wọ́n dàbí scorpion ọ̀gá wọn wá ní immune yẹn ni wọ́n máa sọ fún wa wípé orí fífọ́ ti wà nínú oúnjẹ tí wọ́n jẹ ẹ lọ arrest ẹ̀kẹ́ kó sínú abdomen inú rírun ti wà nínú oúnjẹ tí wọ́n jẹ ẹ lọ arrest ẹ̀ àwọn máa wá arrest ẹ̀ káàkiri ni ó fi jẹ́ pé waste product tí a máa ń jẹ nínú oúnjẹ ló fi pọ̀jù tí ń ṣàǹfààní lára rẹ̀ lọ àǹfààní ibẹ̀ ni wọ́n sà ni wọ́n fi máa ṣara lóore ní ó di ẹ̀jẹ̀ ní ó domi ara tí ó máa wá rọ́ọ̀nù káàkiri gbogbo ara wa tá à ń fi lé ń ṣe ń tà ń ṣe lẹ́yìn náà platelets
àwọn ní dókítà ọ̀nù ara orí bí olúkálùkù wá ṣe dúró yìí àdàbígò rágólíìsì àtàbomi sínú tá a dé lórí tá a bá sí orí rágólíìsì tẹ́gbẹ́ rẹ̀ bá lélẹ̀ omi ó dànù àbí ò ní dànù tá a bá lù lẹ́gbẹ̀ẹ́ omi ó dànù àbí ò ní dànù tó bá lù ń dì omi ó dànù àbí ò ní dànù àmọ́ torí pé ọlọ́run ọba rí i pé àní mọ́ protect olúwa mi wá protect ẹ̀ lọ́tọ̀dọ̀ ara rẹ̀ pẹ̀lú plateless ọlọ́run lọ́wọ́ àmọ́ iye ẹni tó ti mú ọ̀bẹ bíléèdì tó sín gbẹ́rẹ́ 201 sórí ó ti lànà fún ẹ̀jẹ̀ kó jáde tán iṣẹ́ plateless ni wọ́n wá sọ pé wọ́n sì fẹ́ para rẹ̀ ní ọba mú tán ná ní ó fi di ojú bẹ̀ ọmọ hàn níta ẹ̀jẹ̀ ọmọ gbàbí tí ó yẹ kó gbà lọ nísàlẹ̀ gbogbo kìíní ìtọ́lọ́run wá ṣe béèyàn bá ti ele kú imú náà yóò ti surrender yóò ti resign béèyàn bá ti kú gbogbo tí ń jẹ́ àrùn pátápátá ìbéèrè lọ́dọ̀ àwọn onísáyẹ́nsì ni ó máa wọnú ara rẹ̀ torí pé kò ní sí tó ń protect ẹ̀ mọ́ àwọn gáàsì yóò máa gbámú wọlé yóò máa gbẹnu wọlé yóò gbetí wọlé yóò gbójú wọlé yóò gba fùrọ̀ wọlé yóò gbójú ara wọlé inú òkú ọmọ wa wú ojú òkú ọmọ ràn yóò máa ya wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí iná ni tí èèyàn àwọn tó bá fẹ́ wẹ̀ kú ọmọ wa fèsì tí wọ́n bá sì fèsì ẹ̀ ibi tó ní agbára dé ẹ béèrè scientifically morally and serially tí èèyàn òkú bá yajú lẹ̀ báyìí tẹ́ ẹ̀ bá máa ń tẹ́ ké sí ní ẹsẹ̀ àtàǹpàkò òsì kẹ́ ẹ̀ tó fà á téèyàn bá ilé fọ́ bọ́ lójú òun náà ní ríran tí ó fi jáde láyé. Allah. Òkú táwọn àfáà ń wẹ̀ tẹ́ ẹ̀ fún wọn lówó mọ́nu tí ìyá yín bá sì ti kú kí ló dé GM I lost my dad ẹgbẹ̀rẹ̀ yìí kọ́ GM bẹ́ẹ̀ ni ìdókù ni kí wọ́n pe ìmáàmù kọ́ wa lọ wẹ̀ lẹ́yìn náà téèyàn bá wẹ òkú débi ikùn tíkùn ẹ̀ ti wú tẹ́ ẹ̀ bá sọ́ra tó bá fi lè so gbogbo ẹni tó wà ń bẹ̀ lọ́mọ àyẹ̀yẹ́rì ti 40 disease kẹ́ ẹ lè bá a mọ báwo ló kú ẹ wá wo àwọn tá a ní ó lọ máa wẹ̀ ẹ worú ẹ̀san rere tọ́lọ̀ máa kọ sílẹ̀ fún wọn. Are you following me? Yes sir. Àmọ́ torí bí ẹ̀san rẹ̀ yìí ti wá le tó ìyá yìí ti wá ṣe iṣẹ́ yìí fún 40 years ló bá dijọ́ kan wọ́n ní kó wá wẹ òkú bí ó ti lọ máa wẹ òkú yẹn òun àti igbákejì rẹ̀ tẹ́ ni wọ́n máa wẹ̀ wọ́n jọ wà nù lé ló bá di wípé òkú mùsùlùmí kì í sì pẹ́ńlẹ̀ Ànábì ní a gbọ́dọ̀ máa kánjú ṣe nǹkan àmọ́ fún wa ní àwọn nǹkan mẹ́fà tá a gbọ́dọ̀ kánjú máa ṣe nínú wọn ni ká tètè máa kánjú sin òkú kó tó di tóorùn rẹ̀ ò ní jẹ́ ká gbélé mọ́ wọ́n wá ń retí wípé ìyá yìí ẹ tó wẹ òkú tán kí ló adé wọ́n ń retí ẹ bóyá ní ìkejì rẹ̀ bá yọjú lójú wíńdò ẹ dákun o ẹ̀yin bàbá ẹ̀yin ìmáàmù ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o òkúta ń wẹ̀ ń bí ó ti di wàhálà o wàhálà wo ọwọ́ ìyá súnà tilẹ̀ mójú ara òkú o a sì fàfàfà àárí yọ àwọn bá ní ẹ wá ráyàn bíi mẹ́fà sí wọn sí wọ́n ráyàn mẹ́fà wọ́n fà wọn ò rí fa ẹ wá ráyàn mẹ́fà tó kún wọ́n di 12 wọn ò rí fa wọ́n wá fà títí wọn ò rí fa tọ́rọ̀ bá sì ti dà bẹ́ẹ̀ tó ti di lórújú nínú ètò Islam wọ́n sọ wípé ẹ kó àwọn àfáàjọ kí wọ́n dá sẹ̀ríà torí irú rẹ̀ ó ṣẹlẹ̀ lójú ànábì gbogbo olúkálukú ló tẹ̀lé protocol kò jẹ́ irú rẹ̀ ó ṣẹlẹ̀ lójú ànábì kí ni wá ní ànábì tí wá sọ pé tí nǹkan kankan bá ṣẹlẹ̀ lẹ́yìn mi ibi táwọn àfáà bá panupọ̀ tí wọ́n bá fi sí ibẹ̀ lèmi ànábì náà dúró sí báwo ni a ṣe ṣe nígbà tí wọ́n fàfàfà tí wọn ò rí yọ làwọn kan bá ní ẹjẹ́ á gbé ọwọ́ ìyá súnà ká lọ sí òkú àwọn kan bá ní rárá àwọn ò faramọ́ kí lẹ fẹ́ wá faramọ́ ń tí àwọn kan ní ẹjẹ́ á mú ọ̀bẹ ká yọ ojú ara òkú kí ìyá súnà ò lè yọwọ́ rẹ̀ àwọn kan láwọn ò faramọ́ ìgbà tí wọ́n wá faramọ́ ó di pé wọ́n ń wò òkú ńlẹ̀ àṣírí òkú ti tú gbogbo hòhò òkú tí ó yẹ kárí ni wọ́n ti rí eléyìí ló wá di pé àgbàfà tí wọ́n ń pè ní Imam Málíkì òun wá dé nígbà tó dé ní kí ní ń ṣẹlẹ̀ wọ́n ní tó ń ṣẹlẹ̀ náà ni pé ọwọ́ ìyá súnà tilẹ̀ mọ́jú ara òkú bó láti ṣe ó ní iṣẹ́ kékeré ni
ẹ lọ bá ń bi léèrè pé ńgbà tó wẹ òkú yẹn dójú ara rẹ̀ kí ni tó wí. Allah. ó wà ní ẹjọ́ wọn jẹ́wọ́ ó nígbà tó ń dójú ara rẹ̀ ló ń bá sọ pé ọlọ́run lọ́mọ iye ọkùnrin tó ti gorí rẹ̀ àṣewòlé ọlọ́run sì ni obìnrin tẹ́nìkan ò gorí rẹ̀ ju ọkọ rẹ̀ lọ láyé. fa inna dina yubsidu li kalamu. fa inna dina yubsidu li kalamu. bó ti jẹ́wọ́ tán bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ bá yọ wọ́n kàn gbọ́ gbólóhùn látọ̀run ni pé iṣẹ́ rẹ̀ látogójì ọdún ó ti bàjẹ́. wa rasulu yaqul. nítorí náà wà àfásí lisanaka. la taqulu fatubutale. innal kalama muwakkalu innal bala muwakkalu bil mawtiki. The power of tongue ó ní agbára púpọ̀ níjọ́ tí Ọlọ́run ṣe sùúrù ọmọ ìjẹ́ ń lọ níjọ́ tí Ọlọ́run ọba mi fẹ́ dá ilé ayé ọ̀rọ̀ ló sọ níjọ́ tí ọba payẹrẹ ọ̀rọ̀ ni ó sọ nítorí náà ó pe àwọn angel ìní ìjà yín ló ń filẹ̀ àdídé khalifatan. I want to give one mo fẹ́ create ẹ̀mí kan mo fẹ́ dá ẹ̀mí kan tí mo fẹ́ kọ́ máa ṣe àrólé lórí rẹ̀ ọ̀rọ̀ lolúwa sọ níjọ́ tí ó bá sì palẹ̀ ayé rẹ̀ yóò sọ fún un pé mo tú jẹ̀míyàn ẹ palẹ̀ ayé rẹ̀ ọ̀rọ̀ náà ni ó tún sọ gbogbo ẹni tí sì ń bẹ láyé ọ̀parẹ́ ńjọ́ náà lọ́hùn kẹ́lẹ́ máa bá báwo ni agbára ọ̀rọ̀ kólúkálukú lè bá a máa sọ́ra tó fẹ́ fi ọ̀rọ̀ sọ Al-Qur'ani fi sọ fún wa wípé wala taqifu ma laysa laka bihi ilmun Quran 17 verse 36. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala taqifu ma laysa laka bihi ilmun inna sab'a wal basara wal fuada kullu laika kana anhu mas'ula. Olúwa ní la taqifu ma laysa laka bihi ilmun ẹ ṣọ́ra fún tẹ́ bá sọ ohun tójú yín ó tó tẹ́ fẹ́ sọ ohun tétí yín ó gbọ́ tẹ́ fẹ́ sọ ohun tẹ́ nímọ̀ nípa rẹ̀ tẹ́ fẹ́ sọ yóò kó àjàgà sí yín lọ́wọ́ irinṣẹ́ Olúwa tò àwọn irinṣẹ́ mẹ́ta kan papọ̀ sí mẹ́rin nítorí ìwúlò wọn nínú ara nínú ẹ̀ la hàn.